ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì Mr. Dre Knowledge TV. Sinimá àràtọ̀ kan la tún mú wá fún yín tí a pa àkọlé rẹ̀ ní Babla obìnrin ogun, obìnrin kàkà wówó, obìnrin kàkà kíkí. Babla òun ni ọmọbìnrin tí ó lágbára nínú ìlú tó yẹ pé àti ọba àti ìjòyè kò sí ẹnikẹ́ni tó wo ojú Babla ó kó jáde sí orí ìkànnì Yorùbá Plus níbẹ̀ lè àti máa wò ó ń bọ̀ dẹ̀dẹ̀. Ṣẹ́gun Ògúngbè ni ó darí Babla. Ẹ ṣáà ti mọ̀ pé gbogbo eré pátápátá tí Ṣẹ́gun Ògúngbè bá darí kò sí àṣàdànù báyìí nínú ẹ̀. Sinimá tuntun àrà ọ̀tọ̀ ni Babla. Ìtẹ̀lẹ̀ The Icon ó patú rẹpẹtẹ nínú sinimá yìí. Yínká Quadri náà gbẹ̀yìn bàbá Peter Fatomilola òun náà wà níbẹ̀ ó patú rẹpẹtẹ. Ẹ ṣáà mọ̀ pé gbogbo ìpolówó tá a bá mú wá fún yín ní àti orí ìkànnì Ajíọlá TV kò sí àṣàdànù ńbẹ̀. Ẹ wo eléyìí mi ní parọ́ fún yín tí ó bá jáde gbogbo pátá lẹ máa gbádùn ẹ̀ lórí ìkànnì Yorùbá Plus ló ti máa jáde. Babla tó sọ nípa àṣà ilẹ̀ wa bí wọ́n ṣe ń ṣe ní ayé àtijọ́ ní àrà ọ̀tọ̀ náírà ọ̀tún òun la fi gbé jáde. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Azeez Jamiu òun náà patú rẹpẹtẹ ńbẹ̀. Arínájà òun náà patú ńbẹ̀. Tó bá wá jáde tán ẹ má wá ṣàlàyé bá wa wò kẹ́ bá gbọ́ 1 million viewers ní ọjọ́ kan tó bá jáde. Ẹ má wá gbàgbé tí ẹ bá ń wo ìpolówó Babla yìí ẹ má ṣàì tẹ red button kẹ́ subscribe sí orí channel wa Mr. Dre Knowledge TV. Comment ẹ like kẹ́ fi tiyín kẹ́ fi gbé wa lárugẹ káwa náà ká fi tiyín ká fi gbé lárugẹ ká má lè máa mú ohun dúdú wá fún yín ní gbogbo ìgbà lórí ìkànnì Ajíọlá TV yìí. Babla sinimá aládùn ni, aládùn tí ẹ ní ṣaláì má fẹ́ wò ni. Babla àwọn ọ̀rọ̀ òṣèré wà ńbẹ̀, àwọn àgbààgbà àwọn tí wọ́n mọ òye sinimá ni wọ́n kópa nínú ẹ̀ rẹpẹtẹ. Babla obìnrin ogun. Ẹ má ṣàlàyé wá subscribe sí channel wa kí ẹ comment kẹ̀dẹ̀ tún share sí orí channel wa Mr. Dre Knowledge TV. Ẹ ṣé púpọ̀.